ó mà ṣe o wọ́n yìnbọn pa alága APC àtàwọn èèyàn rẹpẹtẹ. inú ọ̀fọ̀ ńlá gbáà ni àwọn ará ìlú ọ̀gání Enugu níjọba ìbílẹ̀ Dẹ̀kínà nípínlẹ̀ Kogi wà báyìí. èyí kò ṣẹ̀yìn báwọn jàǹdùkú agbébọn kan ṣe yabo abúlé náà lọ́gbọ̀njọ́ òru ọjọ́ àìkú Sunday ọjọ́ 2 oṣù kẹrin ọdún yìí tí wọ́n sì pa ọ̀pọ̀ àwọn aráàlú náà dànù. alága wọ́ọ̀dù APC agbègbè ọ̀hún ọ̀nàrẹ́bù James Ada wà lára àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ yìí. kò sẹ́ni tó lè sọ pàtó iye àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ aburú yìí. lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gómìnà ìpínlẹ̀ Kogi Alhaji Yahaya Bello ti bu ẹnu àtẹ́ lu àwọn jàǹdùkú agbébọn tí wọ́n lọ da àlàáfíà ìlú náà láàmú. ó ní ohun aburú pátá gbáà ni wọ́n ṣe pàápàá jùlọ lásìkò ààwẹ̀ Ramadan. ó fi kún pé kò sẹ́ni tí kò mọ̀ pé àwọn olùgbé agbègbè náà nífẹ̀ẹ́ àlàáfíà nígbà gbogbo. Bello ní ìjọba òun kò ní káàárẹ̀ ọkàn rárá láti máa gbógun ti àwọn oníṣẹ́ ibi àti pé kí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti fọwọ́ òfin mú àwọn ẹni ibi náà ní kíákíá. bákan náà ló bá gbogbo àwọn ẹni tí wọ́n pa àwọn èèyàn wọn kẹ́dùn pàápàá jùlọ àwọn ẹbí alága wọ́ọ̀dù ẹgbẹ́ APC tó pàdánù ẹ̀mí rẹ̀ yìí. ní ìparí ọ̀rọ̀ rẹ̀ gómìnà Yàyà ní kí àwọn aráàlú ní sùúrù kí wọ́n fi wá àwọn tó ṣiṣẹ́ burúkú náà láwárí kí wọ́n má sọ pé àwọn fẹ́ ṣèdájọ́ lọ́wọ́ ara àwọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.